ǹjẹ́ ẹ ti gbọ́? Onílékenka Kaftan television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Aráyé wọn ò fóòtọ́ bẹ́ẹ̀ sì rí Ọlọ́run ọba mi ò fèké ọ̀nà ni ò sì pé mẹ́ta yìí. bó láti wá ṣe. Àwọn àgbà bọ̀ wọ́n ní parọ́ kò ní ẹ̀tẹ́ ní mú wá. Àmọ́ èso ti pàdídà báyìí ó ti ń lájá. Gbogbo àwọn olóòótọ́ wọn ò dépò mọ́. Àwọn á fi ẹ̀jẹ̀ sínú tí wọ́n ó tu itọ́ funfun jáde àwọn èèyàn ń dépò. Bó láti ṣe é sí téèyàn mẹ́ta tí ó fi dúró ní méjì méjì. Kò ṣeé ṣe. Òtítọ́ lọ́lọ́run ní ká máa sọ. A lè sòótọ́ ọ̀hún ká má bí ayé nú. Bẹ́ẹ̀ni. Èwo lè dá ó ṣì báyìí. Òótọ́ sì dọ́jà òkúta. Irọ́ lọ́wọ́ náà là ń rèké. Nítorí òtítọ́ n ò lówó lọ́wọ́. Nítorí òtítọ́ n ò léèyàn lára. Èwo wá ni mo tún ṣe tẹ́ fi ń pé kí wọ́n máa fọlọ́pàá wá mi káàkiri. Ó ṣe wà. Ṣé nítorí òtítọ́ yìí náà lẹ tún ṣe ń sọ pé kí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ mi. Àwọn wo? Ṣé nítorí òtítọ́ yìí òtítọ́ kan tí mo gbé lọ́wọ́ tí mi ò mú nǹkan míì mọ́ yìí náà lẹ ṣe ń wí pé kátìjà àti mo dì nira fún mi. Ó dé wọ̀ ń bà. Ṣé nítorí òtítọ́ tí mo gbé lọ́wọ́ yìí Ọpẹ́yẹmí Amọ́sùn lẹ fi ń wò wípé kẹ́ ẹ tún máa lépa mi. Agbẹ́dọ̀. Ṣé torí òtítọ́ tí mo gbé lọ́wọ́ yìí lẹ ṣe ń wò pé àfi tẹ́ ẹ bá a kanlẹ̀. Ọlọ́run ní jẹ́. Ẹ ti gbàgbé wípé Ọlọ́run ọba ti sọ wípé wọ́n ó péjọ pọ̀ lọ́nà kan wọ́n ó túká lọ́nà méje. Bẹ́ẹ̀ni. Wọ́n ó lera mọ́ mi lẹ́ẹ̀kan péré wọ́n ó fọ̀ hángá lọ́nà méje. Bàbá sì láàmú ni. Ọ̀la làámú. Èmi ò mọ ohun tá a ní o. Mi ò mọ ohun tí a ti dà. Mi ò mọ ipò tá a ti dé. Tẹ́ ń pé ṣáá àfi ká ṣàwálẹ̀. Dókítà ṣé o mọ̀ wípé èso tó bá pọ́n báyìí òun náà lọmọ aráyé máa ń sọ nǹkan lù ú. Ó túmọ̀ sí pé gbogbo aráyé náà ló fẹ́ ká èso tó pọ́n òun. Kò sẹ́ni tí ó lọ síbi èyí tó sì dúdú tí ò tí ì pọ́n. Ìyẹn ni wípé ọ̀rọ̀ ẹni tó ń lọ sókè ó dàbí ọ̀rọ̀ ọsàn nígbà tí ò lé èso lórí aráyé ọ̀yẹ̀nà dédé ẹ̀. Wọn ò ní rí i wọ́n kàn kọjá ni. Àmọ́ ńgbà tí èso dórí ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní pó. Gbogbo igbó tí ń bẹ nídìí ẹ̀ ni wọ́n ó gé. Gbogbo igbó tí ń bẹ nídìí ẹ̀ ni wọ́n ó gé. Bọ́sàn ò bá lé èso wọn ìjókòó lù. Wọn ìjókòó lù. Eléyìí tí èso bá ti dórí ẹ̀ ní ń jókòó lù. Bẹ́ẹ̀ni. Ẹni tí ò lógo aráyé ò ní lé. Wọ́n máa yín mú sí báyìí. Àbẹ́ni bá ti lógo. Ẹni bá ti lógo náà ni aráyé máa ń lépa. Ọmọ àlàgbà o. Àdìtú lọ̀rọ̀ Ọlọ́run. Àdìtú lọ̀rọ̀ Ọlọ́run. Ìyẹn ni wípé ẹni òwe ò bá tí ì tógo kárí ń pè ń bọ̀ dá. Òun ni gbogbo bá tó bú gẹ́gẹ́ báyìí. Ó kọ wọ́n là mọ́ lọ. Ta ni Tinubu ṣẹgbẹ́ bàbá ẹ̀ tí gbogbo wa ń pè ní Tinubu. Ògótógo ni. Ògótógo ni. Ọ̀pọ̀lọpọ̀ ní Davido ìṣẹ́gbẹ́ àmọ́ Davido náà ni ó pè é. Ọ̀pọ̀lọpọ̀ tá ń pe Yar'Adua ń bọ̀ dáńgbà tó wà láyé. Ọbásanjọ́ ìṣẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wà àmọ́ Ọbásanjọ́ yìí náà làálà mọ́ lórí. Ìyẹn ni pógo tí ò tógo lèèyàn ń jà fún pé ẹ pè mí ń bọ̀ dá. Gbogbo ẹ bá tógo ìwọ́gò ò ní rántí pé oníbọ̀dá kan bì kan. Allahu Akbar. Bẹ́ẹ̀ni. Nǹkan ẹyọ kan tèmi mọ̀ ní Ọpẹ́yẹmí Amọ́sùn ká tó wọnú ètò. Yorùbá bọ̀ wọ́n ní ẹni ayé ń lé kó máa rọ́jú kì í ṣe gún nìkan báyìí. Ẹni tí ayé ń lé kó máa rọ́jú. Bí ṣe ń rẹ ẹni táyé ń lé náà ni ó máa rẹ ayé náà fúnra rẹ̀. Ẹni tí ń lé. Yà wọnú ètò lọ. Ẹ má má bínú bí wọ́n ṣe gbé wá rẹ̀. Èsì tí ni. Torí mi mọ̀ wípé àìtí ní wa torí òótọ́ ọ̀nù wa ni. Ẹ wá tún wá lè tì torí ipá ń lò òótọ́ ọ̀nù yìí
á mú lónìí á mú lọ́la ẹnu lẹ́sẹ̀ fi pàkúrò ojú ọ̀nà òkìtì ọ̀gán tó bá jí orí ara rẹ̀ ní jìlé àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara rẹ̀ ní ó fi rò ó ẹ ń pàkúrọ̀ ojúgun ara rẹ̀ ní ọ̀fọ́ yóò gbé egbò ọ̀hún délé ìwòsàn ẹ ń bá ronú ti àyí níbi Ọpẹ́yẹmí Amọ́sùn yóò pàdánù lójú ọ̀nà àjò ayé rẹ̀ ní. ẹ̀lú ìlú tó pòjò ńkọ́ orí ara ẹ̀ nílẹ̀ lé àrígiṣẹ́gi tó sì wá ṣẹ́gi náà. yóò rú àná ní òòrù ní kínni ìkànnì tó léwò ní jẹ́ kí ara mi ó sinmi ebi fún ara ẹ̀ náà ní ọmọ yìí